Only Jesus TV. Okay, 780 ojú kan 780 ojú kejì cataract àti glaucoma ojú kan 780,000 cataract àti glaucoma ojú kejì 780,000 that is 1.560 1,560,000 ní ó la ojú yín yìí 1.560 ní ó la ojú yín igbó náà yẹ wá operation Sunday yìí Sunday ọ̀sẹ̀ kiri déètì ẹ bá wo déètì Sunday yẹn ní dààmú ẹ bá wo déètì èní ní 16 of August èní 13 èní Thursday ní 13 16 August ní Sunday kí lẹ wá wò títí dé ní ẹ ti ṣe báyìí ẹ tẹ̀ ti pẹ́ pé àwọn èèyàn káàkiri ẹ kí lẹ wá wò èní Thursday Sunday ò jìnnà à ń pè kò ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ń complain. ọ̀pọ̀lọpọ̀ complain Nàìjíríà ní ilé sísá mi ni ẹ wo ẹ má ẹ̀yin èèyàn báyà mọ́ ní dààmú oríkùnlẹ̀ mọ́ wa wò. eléyìí má dẹ̀ tún lágbára báyìí o ọkọ ò ríran ìyàwó tún jábọ́ lórí ọ̀kadà ó kán lẹ́sẹ̀ ogun lórí ogun Àgbàlá Gabriel ti ké gbàjarè o ọkọ àtìyàwó kan lélẹ́yìí ẹjọ́ ẹ bá wọn share ẹ bá wọn share ẹ wò ẹ bá wọn share ọjọ́ ti pé tán kò sówó ńlẹ̀ o ojú bàbá gbọ́dọ̀ là ìyá gbọ́dọ̀ dìde ẹ wò ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wo bó ṣe ń lọ ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral ìdààmú ò ní kàn wá o ìjàmbá ó kéré tó bí bọ́ bá ń pín ní kọ́kọ́kọ́bọ̀ lórúkọ Jésù kò ní kàn wá tilétilé tẹbí tara ó yá lókè lọ́hùn. báwo náà ṣe jábọ́ lórí ọ̀kadà bóò ni wọ́n ti lè bóò lẹ ti lè máa wo àgbàlagbà ṣé wọ́n bẹ ọ̀kadà ni ok ẹ̀yin lè jábọ́ lórí ọ̀kadà bóò lẹ ṣe jábọ́ lórí ọ̀kadà bóò lẹ ṣe ṣe níbo lẹ ń lọ ẹ̀ ń bọ̀ láti church ẹ wá gbé ọ̀kadà ṣé ọlọ́kadà fi ẹ̀gbẹ́ yín gbá mọ́tò ni àbí ẹ já kòtò. ẹsẹ̀ tó ń dùn mí tẹ́lẹ̀ ẹsẹ̀ yẹn wíìkì lórí ọ̀kadà. ok ẹsẹ̀ yín dédé wíìkì lórí ọ̀kadà ni. ọlọ́kadà wa ṣe mistake rọlù gallop. ọlọ́kadà rọ sí kòtò kòtò tí ó rọ̀ sí báyìí ẹ̀yin ká jábọ́ lórí ọ̀kadà ni kí wọ́n lọ ṣẹlẹ̀ báyìí. ẹsẹ̀ ilé ó yẹ kúrò bí báyìí. ẹsẹ̀ ilé wa yẹ kúrò ṣé bẹ́ẹ̀ ṣe ń wọ́ lélẹ̀ àbí wọ́n ń gbé yín dìde. mo máa fi kíní sọpọ́tì ara mi mọ́ wọ́. so ẹ̀ ń wọ́ ni báyìí. mi rẹ̀ ẹsẹ̀ yẹn gbé dáadáa. tó ẹ ń bọ̀ láti ibì kan ọ̀kadà já kòtò ẹ wá jábọ́ lórí ọ̀kadà táni ò ń gbọ́kadà nu wa bóun ni bàbá yìí ṣe wá jẹ́ àwọn lọ́kọ yín kí wọ́n ló tún sàwọn náà ojú wọn ò ríran sọ́ni bá ń fa àbáwá sí báyìí àǹtí báwo ni ẹgbẹ́ tó lórúkọ tí ọmọ wọn ni how are you ẹ bá ń fa àbáwá síbi ẹ bá ràn wọ́n lọ́wọ́ hey now mọ̀mọ́ jábọ́ lórí ọ̀kadà ẹsẹ̀ yẹ bàbá kan ò ríran fúnra wọn ẹ wá jókòó báyìí bàbá ẹ jókòó sá jáde bá ń ṣí gíláàsì yín sá ẹ búrú sókè sá kí lórúkọ yín. Bámidélé Samuel. sá. Bámidélé Samuel. Bámidélé Samuel mọ́mí láwọn jábọ́ lórí ọ̀kadà ṣé kẹ́ ẹ tó jábọ́ ni wọ́n ti lójú wọn ti rí báyìí. tèmi ti pẹ́. ẹni. ojú tèmi ti pẹ́. ojú tí oríran yìí ti pẹ́ láti ìgbà wo ni sà. mo lè sọ pé àti bíi 1999. 1999. ló ti bẹ̀rẹ̀ ẹ̀ rí díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ ni sà. so mo wá lórí ọ̀fẹ́ àti lọ ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn ló ti wá ń wọ́ sí. ẹ lórí ọ̀fẹ́ àti lọ ṣiṣẹ́ mi kò iṣẹ́ wò lẹ́ ń ṣe yẹn. ọlọ́pàá ojú yẹn ló wá jẹ́ kí n resign tí mo retire kó mẹ́. torí ojú ilẹ̀ fi resign kó oníṣẹ́ ọlọ́pàá pé mi ì ṣe máa o. ní 2001. I was being posted to Ìjẹ̀bú-Jésà. bàbá ọmọ mẹ́rin lẹ́bí. ọmọ mẹ́rin. mẹ́rin ẹ jẹ wọn mọ́. ṣé láti gbà yẹn ṣé wọn sọ pé wọ́n lè ṣojú yín ni. ìgbà tí mo lọ sọ hospital general hospital. general hospital méjìlá níbí. ọ̀kan wà ní Iléṣà. ṣé wọn sọ pé wọ́n lè ṣe ni. wọ́n sọ pé wọ́n lè ṣe méjì ni wọ́n ní glaucoma òun ló affect mi pé glaucoma sì ní ó máa ń fọ́ ojú silently ni pé but ó gbọ́dọ̀ dé stage kan kó tó di pé àwọn lè operate ẹ̀ pé glaucoma kì í ṣe nǹkan tí yẹn kàn lè rush láti ṣe ṣé wọ́n á náà sì lè ṣe báyìí. ìgbà tó wá yá tá à ń lọ tá à ń ṣe wọ́n á ní the best thing ni pé mo gbọ́dọ̀ wá ṣe báyìí pé ẹ gbọ́dọ̀ wá ṣe báyìí wọ́n ti lẹ́ẹ̀lẹ́ sojú yín báyìí inú mi tẹ̀ ọkọ́ dùn náà so ẹ sì lè ríran bàbá bẹ́ẹ̀ ṣe wáyé ẹ tọmọ ọdún mélòó bẹ́ẹ̀ ṣe wáyé. wọ́n ti wọ 55 to 60. 55 55 to 57. 55 to 57 ẹ sì yọ̀ǹgì ẹ jẹ wọn mọ́ so ṣèbí wọ́n ní wọ́n lè sojú yín ṣé lẹ́yìn ojú yín sí òsì nǹkan pẹ̀lú ara yín ẹni ọ̀sà kékeré nìyẹn lọ́hùn yanjú ẹ̀. àwọn oògùn wà níbi tí mo ti dìde hàn. ẹni. àwọn oògùn tó mọ́ lò sí ọ̀sà wà níbi. àwọn oògùn tẹ́ ń lò wà níbi sáwọn oògùn tẹ́ ń lò rèé bàbá ẹ pẹ̀lẹ́ náà ẹ ríran èlò náà ni ẹ mú wá fún operation bàbá. wọ́n ní fún torí méjì ni mo sọ pé méjì lẹ́ẹ̀kan ló wà lójú kọ̀ọ̀kan báyìí
wọ́n ní àsìtàmù ó ti wá cataract wọ́n ní cataract tuntun wá wọ̀ cataract ti wọ glaucoma yẹn glaucoma ṣé glaucoma or glaucoma glaucoma GLAAU okay So- GLAU GLAAU okay okay glaucoma exactly okay wọ́n ní cataract wá wọ̀ okay so cataract ẹnu wo cataract lásán wọ́n ní 380 ní cataract ti Lásán. fọ́jú méjèèjì ojú kan ojú méjèèjì wọ́n lè ṣe méjèèjì tó wó bá wà o èlò méjèèjì láti bàbá 500 naira ti glaucoma yìí wá 500,000 fọ́jú méjèèjì tẹ́lẹ̀ glaucoma ọ̀tọ̀ cataract ọ̀tọ̀ ọ̀tọ̀ ojú méjèèjì wọ́n máa wọ́n wá split yẹn pé cataract nìkan ó jẹ́ 280 kọ́ni wọ́n kọ́ síbẹ̀ yẹn then glaucoma lójú kan náà wá jẹ́ 500,000 so ojú kan jẹ́ 500,000 okay 780 ojú kan 780 ojú kejì cataract àti glaucoma ojú kan 780,000 cataract àti glaucoma ojú kejì 780,000 that is 1.560 1,560,000 ni ó la ojú yín yìí 1.560 ni ó la ojú yín igbó náà ni wá sọ operation Sunday yìí Sunday ọ̀sẹ̀ kí ni déètì ẹ bá wo déètì Sunday yẹn ní dààmú ẹ bá wo déètì èní ni 16 of August èní 13 èní Thursday ní 13 16 August ní Sunday kí lẹ wá wò títí dé ní ẹ ti ṣe báyìí ẹ tẹ̀ ti ẹ gbé àwọn èèyàn káàkiri ẹ kí lẹ wá wò èní Thursday Sunday ò jìnnà à ń pè ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ń complain ọ̀pọ̀lọpọ̀ nǹkan play Nàìjíríà ní ilé sísítà mi ni ẹ wo ẹ má ẹ̀yin èèyàn bọ́ ẹ̀ mọ́ ní dààmú oríkùnlẹ̀ mọ́ wa o now èní Thursday 13 Sunday ní 16 ń bá wọn dẹ̀ ní tí wọ́n bá ti ṣe ojú wọn ti lọ kí wọ́n yẹ wọ́n bàbá 55 tọ́jú bímọ tọ́jú gbọ́dọ̀ jẹ ọmọ tí bàbá ó jókòó lọ́tọ̀ ọmọ bá ń ṣe wedding sí bàbá yìí gbọ́dọ̀ má da ọmọ mọ̀ sọ gbọ́dọ̀ má da ọkọ ọmọ wọn mọ̀ sọ gbọ́dọ̀ má da aya ọmọ wọn mọ̀ ìyá náà jábọ́ lórí ọ̀kadà tó wá dáa kí ogún pé méjì nínú ìran tí Ọlọ́run bá wá lo èmi àti yín tí bàbá yìí ríran tí ìyá yìí náà dìde ṣe é rí pé àánú Ọlọ́run ní kó lórí wa tẹ́ ẹ bá wá ṣe léyìí ẹni pé Ọlọ́run fi sẹ́yìn yẹn bàbá yìí gbọ́dọ̀ ríran Sunday yìí wọ́n ń lọ hospital a máa post fídíò ní òní 13 kíni 13 August 2026 òun mo fi Jésù bí ọkọ́kọ́ ṣí ààrẹ fún ẹnìkan náà bàbá yìí máa ríran àwọn nílò 1.560 tí èèyàn 1,500 bá dáwọ́ 1,000 owó ti pé lélẹ̀ tí mo túmọ̀ pé àwọn kan ó dà 20 50 100 ẹ wá rọ ànúbọ̀ wáyé kí lórúkọ yín Bámidélé Samuel ẹ bá rán bàbá Samuel lọ́wọ́ oríkùnlẹ̀ lèmi fúnra mi wà nígbà wọn ti lọ ṣeéṣe wọn ló dẹ̀ ní déètì ẹ wọ́n ṣeéṣe ohun tó bá ti ṣeéṣe àbùkù ti kàn ẹ rí ànúbà ẹ sọ fún àwọn èèyàn pé ẹ fẹ́ ríran. ẹ̀yin ọmọ Nàìjíríà mo fẹ́ ríran ẹ ràn mí lọ́wọ́ mi fẹ́ kí n fọ́ olókùn jayé. mo ń bọ̀ bàbá yìí sọ fún wọn pé ẹ fẹ́ ríran. mo fẹ́ ríran. ẹ porúkọ yín. èmi ni Bámidélé ẹ̀dá èmi lágbájá mo fẹ́ ríran. èmi Bámidélé Samuel Ọláìtàn mo fẹ́ kí n ríran mo fẹ́ ríran. ẹ tún sọ. èmi Bámidélé Samuel Ọláìtàn mo fẹ́ ríran. ẹni wọn bí mi báyìí. wọn ò bí mi báyìí. wọ́n dẹ̀ ni mo lè ríran. ẹ ràn mí lọ́wọ́ kí n lè ríran. ẹ sọ yìí tẹ́ ẹ nílò. 1.6 million ni 1.6 so 1.5 so 1.6 million ni ẹ sọ yìí tẹ́ ẹ nílò. 1.6 million. ẹni kan jọ ẹ fẹ́ ríran. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ ríran. sẹ́ẹ̀ lákàntì. bẹ́ẹ̀ ni sà. mọ̀ ń bọ̀ mọ́mọ́ ẹ̀yin tẹ́ wà lè dìde báyìí wá ń kọ́ báyìí kí ni àwọn àṣẹ báyìí kí náà ní kẹ́ ẹ̀ mú wa lọ hospital bẹ́ẹ̀ ṣe wáyé. wọ́n ti kọ́kọ́ ní màá ṣe operation wọ́n da Fátìmí lọ sádó owó náà ni ò jẹ́ kẹ́ ń lọ. owó ni ò jẹ́ kẹ́ ń lọ kí wọ́n náà lè máa ṣe báyìí ṣé wọ́n ti rí ọ̀nà àbáyọ fún yín. wọ́n ti ní kí n kún padà wá. sí Adó. sí Adó. Adó Èkìtì kí ni kẹ́ wá ṣe. wọ́n ní màá lọ ya another issue níbẹ̀. ó dáa ṣé ẹ mọ́tò ṣẹlẹ̀ mò ń bọ̀ ẹ̀kọ́ ìkọ̀kan láàmú ẹyọ ṣẹlẹ̀ kù ẹ jáwé tí wọ́n sọ fún bàbá náà mo mọ̀ pé yóò gbọ̀n ẹ́ lẹ̀ ìyá ó tiẹ̀ mú díẹ̀ tó bá gbọ̀n ẹ́ lẹ̀ wọ́n tẹ̀lé mọ́ báyìí kú lọ́nà máa padà wá bàbá ó ti rí ìrànlọ́gbà tí màá bá padà wá àbáṣẹ́ ìgbàgbọ́ àkáǹtì yín tẹ̀sọ́ lẹ́ẹ̀kan yẹn ó yẹ bá ń pè báyìí ẹ mọ̀ ó yẹ máa pè bàbá 00 6 88 77 650 Sterling Bank. ṣé kò léjù Sterling Bank orúkọ ló máa gbé wá. yóò gbé Samuel Bámidélé Ọláìtàn. ó yá 00 68 87 76 50 ẹ bá ń pè nígbà tó kàn yín. 00 68 87 76 50
50 Sterling Bank. Sterling Bank Bámidélé Samuel bàbá sí àkáǹtì correct so correct ẹ já pè lẹ́ẹ̀kan sí ó yá 00 00 68 68 87 87 76 76 50. 50 Sterling Bank àbí Sterling Bank Bámidélé Samuel Ọláìtàn tán bá wá rí àánú gbà èrè pàdúrà tiwa náà ti gbà torí tó bá dáhùn àdúrà ẹnìkan ìdáhùn àdúrà náà ní fún wọn náà tó bá jẹ́ ọ̀nà àbáyọ fún ẹnìkan ìwọ náà rí ọ̀nà àbáyọ o ò lè jẹ́ ogun fún ẹnìkan kí wọn náà mọ̀ rogun o ò lè dènà mẹ́yìn kan kọ́nà má dé sà ká má dènà mọ́ wọn náà ní tí wọn náà bá furugbìn ló máa ká bó o ṣe ń lànà fún bàbá yìí pé bàbá yìí ó yẹ lọ ríran mo fi 20 mi support yín mo fi 10,000 mi support yín ó yẹ lọ ríran ká ilé jẹ wọn mọ ká ilé rí ìrì ọmọ yín bó o ṣe ń lànà fún wọn yẹn bẹ́ẹ̀ ni ọ̀nà máa là fún ọ ẹ wá ṣíà rẹ̀ mo fi Jésù bí ọ ṣíà fún ẹnìkan bí o ti ń ṣe yẹn ẹnìkan fẹ́ wò ó tóun ò rí wò bó o ṣe ṣíà dọ́dọ̀ wọn àwọn náà máa rí wò ẹ dẹ̀ rí ọ̀nà àbáyọ ẹ bá ń ṣàánú bàbá yìí kí wọ́n ríran àánú mi ṣe wọ́n bàbá àtìyá lẹ́ẹ̀kan náà ojú bàbá fọ́ màmá ò lè dìde àwọn ọmọ yóò ní ọmọ ọlọ́mọ màmá ẹ̀ ní dopó bàbá ẹ̀ ní aláìláya ẹ̀ rí ànúgbà ọwọ́ Ọlọ́run yóò wà lára yín ó yẹ ẹni kan ṣàánú yín ẹni kan ṣàánú yín ẹni kan sọ̀rọ̀ ẹni kan ṣàánú yín. àánú Ọlọ́run la nídìí látọ̀dọ̀ yẹn ṣàánú wa aláàánú ò ní jìnnà sí yẹn ní láàrin ọjọ́ alẹ́ o gbogbo làkàkà yín lórí ayé nílẹ̀ ayé kò ní já sásà ẹ ṣàánú mi ibi sẹ́yìn rẹ́sẹ̀ mo ti ń bọ̀ tí mo ti jábọ́ lẹ́yìn ọ̀kadà ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi aṣọ pásítọ̀ kọlà mi ó gbẹ mọ́lẹ̀ lórí ọ̀kadà ní bẹ nínú ilé ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi. ẹ ra ànúgbà ẹ rí ànúgbà ẹ ti rí gbà ẹ dúpẹ́ láwọn tí ó ṣàánú yín ẹ dúpẹ́ bàbá ẹ dúpẹ́. gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá rán sí mi tí ó ṣàánú mi mo dúpẹ́ lọ́wọ́ yín àánú ni wọ́n lé yín ọmọ yín èèyàn yín kò ní fọ́ lójú ayé ẹ gbà yé rọrùn ẹ ní dààmú ojú yìí ló jẹ́ kí n fi ṣẹlẹ̀ ló jẹ́ kí ẹni tí ń rárẹ̀ ká mi ò rówó ilé sanwó tó lé mi mo fi wá gbèrò àǹtí mi ó jẹ́ owó ọdún méjì ní stadium road so àǹtí tí mo tún wà lọ́dọ̀ rẹ̀ àwọn náà tún lọ́kọ. so àǹtí yín kan wà ń bì àwọn náà ní ilé yìí wọn á jẹ́ opó wọn à lọ́kọ àwọn dà mọ́mọ́ wa ẹ ṣeun ẹ̀yin lẹ́gbàá pọ̀ yín sílé àtìyàwó wọn àtàwọn ọmọ wọn ẹ̀yin tún wá jẹ́ opó ẹ ra àánú gbà eléyìí tẹ́ ẹ ṣe yìí yóò fa àánú wà ẹ lọ kọ́lẹ̀ ọjọ́ mélòó kan sóni ẹ sọ fọlọ́n pé Ọlọ́run ìmọ̀ kó ṣe báyìí ẹ rí àánú gbà mo máa dúpẹ́ o ẹ ṣeun o tẹ́ ẹ gbà wọ́n sílé ẹ ṣe o àbẹ́ rí nǹkan báyìí ẹ ṣàánú wọn ẹ rọ̀wọ́ Ọlọ́run ohun tó lọ́n bá fún ẹ ó yẹ máa ṣe mo dúpẹ́ o mo mọ̀ọ́rẹ́ o nígbà gbogbo níṣẹ́jú gbogbo ẹ ṣe o ojú òní tì yín ẹ máa ga sí ẹ ní wálẹ̀ ọ̀nà yóò máa là ọ̀nà òní dí mọ́ yín in the name of Jesus you know I love you God bless you ẹ ṣeun gan. yìí mà dẹ̀ tún ga ó tún lágbára báyìí ó gbẹnu tán ẹ jọ̀wọ́ ẹ bá wọn ṣíà ẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá wọn ṣíà ẹ̀ kí wọ́n lè tètè rí aláàánú olùrànlọ́wọ́ kí owó lè tètè pé kí wọ́n lè tètè ṣe operation kí ohun gbogbo kó lè tètè já sọpẹ́ fún wọn ẹ jọ̀wọ́ bá ṣe ń ṣí ẹ aláàánú olóore olùrànlọ́wọ́ Ọlọ́run náà yóò ṣí ẹ̀ẹ̀kan àwa náà o ànífúre léyìí gbà á ẹ ṣeun ẹ jọ̀wọ́ ẹ bá wa láìkì fọ́nrán yìí láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.